You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Sorry, Wumi. Jashibai, tell me. Enti yaba di dada to ko dada. Ló máa ṣe nǹkan báyìí. Nǹkan báyìí wọ́n mi náà. Àgbẹ̀tẹ̀ báyìí wọ́n mi. Ṣọmọ tó máa ṣe tó máa tẹ̀lé mi. Torí Wumi ṣé báyìí. Ìyá mi bàbá wọ́n bí mi dá. Ẹ tún sọ lẹ́nà ẹjọ́ wálé torí Wumi ṣó máa tẹ̀lé mi ọmọ ìjọ mímọ́ lè mi hallelujah méje la máa kí ìjọ mímọ́ gbọ́ torí Wumi àlejò méje péré níṣó. Ṣètì fẹ́ gbọ́ mi bọ̀ àwọn ọkùnrin náà wà mí ò ṣọwọ́ lọ́kùnrin gàjígàjí ọkọ̀ òkú. Ó pọ̀ torí kó pọ̀ sọ́mọ́ tó máa lu fún àwọn alání àwọn alání. Sọ́lẹ̀ tí Wumi ní Wumi pọ̀ bọ̀ nídìí active level tá a wà industry mo pọ̀ tó bá ráwọn ọlọ́kadà à ń sìn má ṣòdì wọn o ṣe ọmọ bá kẹ́ tó bá ráwọn onídàáfó o ṣe ọmọ bá kẹ́ àwọn olórin bíi tàbí síbò wọ́n máa ń lùlù mi lùlù ọmọ bá kẹ́. Ìjú làwà yìí èmi ò sọmọ àdúgbò yìí mo kàn ń gbé lọ́mọ lè fèsì wà ní èmi ò sọmọ àdúgbò yìí rárá èmi ò sọmọ Agége sọmọ àdúgbò mi tí mo ti wá ọmọ Mushin Olóòṣà. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.